bẹ́ẹ̀ bí bẹ́bẹ́ tí ń bẹ Àkànjí ó mọ̀ bẹ́ẹ̀ bí bẹ́bẹ́ tí ń bẹ ó mọ̀ bẹ́ẹ̀ bí bẹ́bẹ́ tí ń bẹ Àkànjí ó mọ̀ bẹ́ẹ̀ bí bẹ́bẹ́ tí ń bẹ ọdọọdún ni láhùn sólógúnlógún ọdọọdún ni kọ̀mí sólọ́gbọ̀n Àkànjí ó mọ̀ bẹ́ẹ̀ bí bẹ́bẹ́ tí ń bẹ. Alákànjí o Honorable Isaac Abiodun ọmọ Akínládé o mi ò pè ọ́ síkú bẹ́ẹ̀ ni mi ò pè ọ́ sàrùn kankan mo wá kí ọ kú oríire ọjọ́ bí tòní tó bá ọ láyé the Federal Commissioner Ogun State ni mò ń bọ́ bẹ̀rẹ̀ ẹ̀ fún lọ́wọ́ ògóyè wa ni wọ́n ṣe ò bàbá mi o bàbá tó ń fẹ́ lọ síwájú àwọn ọ̀dọ́ tó ń fẹ́ lọ síwájú aráàlú ikú òjijì ò nípa ọmọ wa lójú lágbára Elédùmarè ọba dání ìwáyé Abiodun o Dansaki o máa gbọ́rọ̀ ẹnu mi dáadáa dákun mọ́mọ́ bínú pé mo pè ọ́ lóko ó kọlà ń pọ̀ bá ládéládé ó kọlà mi pé joyè o ọmọ Akínládé o méjì ẹ bá jákò mọ́ mi kan ọmọ ní pèrí bàbá mo fẹ́ pẹ̀lẹ́ bàbá rẹ mi ò pè ọ́ síkú bẹ́ẹ̀ ni mi ò pè ọ́ sàrùn kankan torí ọjọ́ bí rẹ ni ó ń ṣe 54 years old lé ní ọdọọdún làárọ̀ mo bì lórí àtẹ ọdọọdún ní láǹso ọdọọdún lẹwà ń wà bí ọdún bá ti ń dùn Olúpèrègún máa máa wọ̀ tuntun bọ̀ wálé ayé ọmọ oníṣàgá ọmọ àfọ̀sọ́ ìjagun ọba Àkànjí o Àkànjí owó Àkànjí ọlá Àkànjí ìtètè ní kú tí ṣe ìbálẹ̀ ọ̀rọ̀ rẹpẹtẹ ọmọ oníṣàgá ọmọ àfọ̀sọ́ ìjagun ọba ọmọ ṣàgá Ògúnmáṣe ọmọ ahéré owó ahéré owó tí ò ní gbà gèdè ọmọ tí a bá pẹ́ lẹ́kùnlẹ̀ títí kì í kúkú ṣe bí ìtòlè òrùn àmọ́ ọmọnílé lọ ìṣàgá òjàlè kọ́ gbéwúrẹ́ rí wọn kò jalè kọ́ gbágùtàn rí àwọn ní ìwọ jalè tó gbódù ìwọ ọgọrẹ ẹṣin lọ wọ́n fi àtàpàpọ̀ wọ́n fi kó wọn ní òwú dúdú wọ́n fi abẹ́rẹ́ wọ́n fi kó wọn ní pọpọlọ tán Alákànjí o ìwọ lọmọ abẹ́rẹ́ mẹ́ta àṣàgá ọ̀kọ́kọ́ ọ̀kọ́nù ọkọ́ ìyókù lọ́ fi rọgbà aṣọ lálẹ́dẹ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ àgùntàn dúdú bọ̀ lọ́jọ́ tó wọnú ọkọ̀ nídọ́sí funfun kẹnẹwẹ́ ló jáde ọmọ káfọ̀pá wá káfàjẹ̀ wá káfẹ́ gèdègèdè owó wa kọ̀délé ṣẹ́rí bágùntàn bá sọnù ẹ má wà lọ ṣàgá bẹ́wúrẹ́ bá sọnù ẹ má wà lọ ṣàgá ṣùgbọ́n bóbìnrin rọ̀gbọ̀dọ̀ bá sọnù àwọn lẹ́gbẹ́ gbáyàgbáyà àgàgà tó bá jẹ́ èyí tó pọ́n fò bí ewé ọ̀lẹ́ àbẹ́yìí tó dúdú bí kóróṣì ẹ má wà lọ́bì kọ́kọ́ torí àwọn lẹ́gbẹ́ gbáyàgbáyà Ìṣàgá Ògúnmáṣe ọmọ eré owó tí ò ní gbà gèdè Àkànjí o ní sọdún ìbànújẹ́ ọdún ayọ̀ ló mọ̀ ṣe lágbára Ọlọ́run ọba ọ̀nàrẹ́bù mi o bàbá mi dáadáa o kó o pẹ́ láyé o àmọ́rí ọ̀wọ̀ nínú owó àmọ́rí ọ̀wọ̀ nínú ọlá àmọ́rí ọ̀wọ̀ nínú ìtètè ní kú tí ṣe ìbálẹ̀ ọ̀rọ̀ rẹpẹtẹ bó o bá jayé títí má gbàgbé ìyàwó rẹ dáadáa Alájà Mọ̀súrátù Ọlábísí aya Ìṣíàkì Abíọ́dún Akínládé o obìnrin rọ̀gbọ̀dọ̀ adúmáàdún arẹwà lóbìnrin obìnrin tó mọ̀ tọ́jú ọkọ ṣe nínú ilé kò nítorí rẹ̀ bàjẹ́ odò orí ajá odò orí ẹran gbogbo ọmọ fìṣẹ́ fífì ìyàbẹ́ Ọlọ́run nípa ọmọ lójú gbọ́ bí mo ṣe fẹ́ kí láwọn bàbá rẹ̀ ọmọ ẹ̀gbẹ́ àgbọ̀ngàn ọmọ Lisa Abíọ́ Ọlábísí o ìwọ lọmọ agbójó lọ́wọ́ ológun ìwọ lọmọ Lisa bí agbègbè àkàlà ọmọ ará Kémájò àjọgbẹ̀rù máa àjọgbẹ̀ ẹ̀kọ́ ọmọ ẹ̀rú nísìnyí ẹ̀kọ́ ò lè sì nìyàn ọmọ ẹ̀rú tó ń gbé sí kọ̀rọ̀kọ̀rọ̀ o ọmọ agbó ẹṣí bàbá ọmọ òru láàmì ṣe èkà o èèyàn tó bá ṣerú ẹ̀ lọ sọ olúwarẹ̀ onílé farare lọ lálẹ́dẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ atẹ́niwíjọ́ nìyàn ọmọ Olúmọ ọmọ abẹ́lọ́rọ̀ ọmọ oró lọ́tà tó dún yànmùyànmùyàn
yọmuyọmuyọmuyọmuyọmuyọmu lẹ́gbà Aláké. Ìwọ ò ní bá wọn sunkún lórí ọkọ, ò ní bá wọn sunkún lórí ọmọ lágbára Elédùmarè ọba dání ìwáyé alákọ̀ọ́jí o. Ọdọọdún la ó mọ mọ́rí owó òbí ìran. The man of integrity, man of honesty and icon man, the man, the bridge, the game changer, political figure, ìjọba man, and achiever ni bàbá wa o. Ògo òye wa ni wọ́n máa mi ṣe òní parẹ́ mọ́ wa lójú. Ìwọ ò ní parun lágbára Ọlọ́run ọba. Gbogbo ẹni bá wá ní òun mọ̀ bọ́lá ní dé balẹ̀ torí pẹ́pẹ́pẹ́ lówó ṣe ní láàárọ̀. Àkànjí ó tẹpẹ́lẹsẹ̀ mi tẹ̀nà o. Ìwọ ò ní báwọn nájà wérewére. Ó mọ̀mọ́ ní báwọn nájà wàràwàrà lágbára Ọlọ́run ọba ọba dání ìwáyé. Adéjọkẹ́ Akérè olóhùn ilé mi jẹ́ ọmọ Táyé lolú ọmọ Ìkìrun Àgùnbí onílé òbí ni bàbá tó gbé bí lọ́mọ kú jẹ́ rárá àgbóṣokù ọmọ òpagídá sọ́gídé ènìyàn. Èmi lọ́mọ wọn nílàrú ọgọ́gán ọmọ amújẹmúta ọmọ amújẹmúra. Mo ló dìjọ mi ó dìjọ mi ó dìjọ mi ọjọ́ rẹ̀ igba ọdún láyé o mo lájọ́ ọkàn lónìí ó máa jẹ́.